A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Festus Keyamo ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjàmbá ọkọ̀ òfurufú kan wáyé lówùúrọ̀ àná lójúnà Waterways nítòsí Bonny-Finima ní agbami òkun Atlantic Ocean bí ọkọ̀ òfurufú hẹlikọ́pítà yìí ṣe ń lọ láti ìpàgọ́ ológun Port Harcourt sí Newmarket Oil Rig. Èrò 8 ni ó wà nínú ọkọ̀. Keyamo ṣe àfihàn yìí lánàá lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X bí ó ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ ọkọ̀ tí ó kó èrò 8 ni ó já sínú agbami òkun nítòsí Bonny-Finima. Keyamo ní lójú ẹsẹ̀ ni wọ́n ti kàn sí Nigerian Safety Investigation Bureau àti àwọn àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Iṣẹ́ ìdóòlà sì ti ń lọ lọ́wọ́ pẹ̀lú àjọṣepọ̀ àwọn àjọ mìíràn lágbègbè tí wọ́n ti kàn sí fún ìrànlọ́wọ́. Títí di àkókò yìí, òkú 3 ni wọ́n ṣì rí fàyọ bí ó ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ẹbí àwọn tí ó wà nínú ọkọ̀. Ó ní gbogbo ìrànlọ́wọ́ tí ó bá yẹ ni àwọn yóò pèsè fún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìdáwọ́kọ̀ fún àwọn mínísítà, olórí àjọ ìjọba, mínísítà ìpínlẹ̀ láti má lò ju ọkọ̀ ìkọ́wọ̀ọ́rìn 3 lọ. Wọ́n ní wọn kò ní fi ààyè gba àlékún ọkọ̀ mìíràn fún ìrìnàjò. Èyí ń wáyé bí iléeṣẹ́ ààrẹ ṣe sọ wípé ọmọ orílẹ̀-èdè ń retí ìgbésẹ̀ ààrẹ lórí bí ó ṣe ń darí àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀. Ìgbésẹ̀ tuntun yìí ni ó jẹ jáde nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà bu ọwọ́ lù lánàá. Bí a kò bá gbàgbé wípé nínú oṣù kínní ọdún yìí ni ààrẹ gbé ìgbésẹ̀ akíkanjú láti ṣe àdínkù ìnáwó ìjọba lórí àwọn tó ń kọ́wọ̀ọ́rìn pẹ̀lú ààrẹ àti igbákejì rẹ̀ àti àwọn òṣìṣẹ́ ìjọba yòókù níbi ìrìnàjò lọ ilẹ̀ òkèèrè àti láàárín orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde àná ni ààrẹ ti pàṣẹ kí àwọn mínísítà àti adarí àjọ ìjọba má ní ju ẹ̀ṣọ́ 5 láti bá wọn kọ́wọ̀ọ́rìn. Nínú àwọn ẹ̀ṣọ́ 5 yìí láti rí ọlọ́pàá 4 àti DSS kan. Bákan náà ni ààrẹ darí National Security Adviser (NSA) kí ó kàn sí àwọn ológun àti agbófinró lórí ìgbésẹ̀ tí ó rọrùn láti ṣe àdínkù ọkọ̀ àti àwọn òṣìṣẹ́ tí wọ́n fi ń ránṣẹ́. Gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ni wọ́n ń retí kí wọ́n tètè tẹ̀lé ìlànà tuntun yìí ní kíákíá. Lórí bí ààrẹ ṣe ń ṣe àtúntò àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ tí àwọn kan pàdánù ipò wọn bí àwọn mìíràn ṣe rọ́pò wọn ni ààrẹ ní ìgbésẹ̀ yìí tẹ̀lé àkọọ́lẹ̀ ìròyìn tí wọ́n gbà láti ọ̀dọ̀ ará ìlú. Lánàá ni ààrẹ kọ̀wé ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ bí ó ti ń béèrè fún àyẹ̀wò àti ìbuọwọ́lù àwọn alábàáṣiṣẹ́pọ̀ tuntun 7 tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ yàn ní ọjọ́rú. Àtẹ̀jáde yìí tẹ̀síwájú wípé láìpẹ́ ààrẹ yóò kéde ìgbésẹ̀ tí wọ́n ń gbé láti ṣe àdínkù ìnáwó bẹ̀rẹ̀ láti orí àwọn mínísítà. Èyí yóò ṣe àfihàn wípé ìjọba mọ ọ̀nà láti gbógun ti ìṣòro tó ń dojúkọ orílẹ̀-èdè. Wọ́n ní wọ̀ntìwọ̀ntì kọ́ leyín, béèyàn ò bá ju 2 kó ṣáà ti lè fọ́ egungun. Kì í ṣe láti ní mínísítà rẹpẹtẹ ṣùgbọ́n kí wọ́n ní ìwọ̀nba tí ó lè ṣe àtìlẹ́yìn fún èròǹgbà ààrẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àti ilé ìfowópamọ́ àgbà CBN jọ ní àríyànjiyàn lórí gbèdéke ọjọ́ tí owó náírà àtijọ́ yóò fi kásẹ̀ ńlẹ̀ bí ilé ìgbìmọ̀ ṣe ń ké sí CBN kí ó túbọ̀ yọ̀ǹda igba 500 àti ẹgbẹ̀rún kan náírà tuntun síta kí wọ́n sì máa palẹ̀mọ́ tàtijọ́ kúrò ńlẹ̀ díẹ̀díẹ̀ kí ó tó gbèdéke ọjọ́ 21 oṣù Kejìlá ọdún 2024 ní CBN ní kò sí ohun tí ó jọ gbèdéke fún owó náírà àtijọ́. Adelé adarí ìròyìn fún CBN ìyáàfin Sidi Hakama ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde tí ó pe àkọlé rẹ̀ ní kò sí gbèdéke fún owó náírà àtijọ́, no deadline on circulation of old series of naira notes. Wọ́n ní wọ́n ti pe àkíyèsí àwọn sí àhesọ tó ń lọ lọ́wọ́ wípé igba 500 àti ẹgbẹ̀rún kan náírà yóò di ohun ìgbàgbé títí ìparí ọdún yìí. CBN ní àwọn fẹ́ sọ ní gbangba báyìí wípé èyí kì í ṣe òtítọ́. Àwọn kan kàn fẹ́ fi èyí dá ẹ̀ka owó
owó orílẹ̀-èdè rú ni. Fún àwọn tí kò gbàgbọ́, àṣẹ ilé-ẹjọ́ tó ga jùlọ tí ó bu ọwọ́ lu ẹ̀bẹ̀ agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti mínísítà ẹ̀ka ìdájọ́ láti ṣe àlékún ọjọ́ fún níná owó náírà àtijọ́ ṣì ń tẹ̀síwájú. Bákan náà ni CBN darí gbogbo ilé-ìfowópamọ́ kí wọ́n sì tẹ̀síwájú àti máa gba gbogbo owó tí wọ́n ń ná lórílẹ̀-èdè, ìbáà ṣe tuntun tàbí tàtijọ́. Bí a kò bá gbàgbé wípé ilé-ẹjọ́ tó ga jùlọ ni ó pàṣẹ kí níná igba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti ẹgbẹ̀rún kan owó yìí ṣì tẹ̀síwájú pẹ̀lú èyí tí wọ́n ṣe àyípadà rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga kan ní Adó-Èkìtì, ìpínlẹ̀ Èkìtì ti pàṣẹ kí wọ́n gba adé lórí olúìlọ́rọ̀ ti Ìlọ́rọ̀-Èkìtì Ọba Fẹ́mi Olúgbèsóyè lórí àìtẹ̀lé ìlànà òfin àti ìṣẹ̀ǹbáyé oyè jíjẹ. Ìgbìmọ̀ Èkìtì State Executive Council ni ó bu ọwọ́ lu ìyànsípò Olúgbèsóyè gẹ́gẹ́ bí olúìlọ́rọ̀ ti Ìlọ́rọ̀-Èkìtì ní ọjọ́ 21 oṣù Kejìlá ọdún 2019. Adájọ́ Jídé Aládéjáná ni ó gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀sùn tí ọmọọba Ọlákúnlé Fádàrẹ àti àwọn mẹ́rin mìíràn pè tako Olúgbèsóyè lórí ọ̀nà tí ó bá gorí àpèrè. Fádàrẹ àti àwọn mẹ́rin yìí ni wọ́n ní Olúgbèsóyè kò ṣe gbogbo ètò gẹ́gẹ́ bí àṣà ṣe pa á láṣẹ, ṣùgbọ́n afẹ̀sùnkàn dá ẹ̀sùn yìí nù. Ó ní ilé-ẹjọ́ kò láṣẹ lé e lórí. Níbi ìdájọ́ 30 oṣù kẹsàn-án ọdún 2024 ni adájọ́ Aládéjáná ti kéde wípé bí olùjẹ́jọ́ ṣe kọ̀ láti fi ara rẹ̀ sílẹ̀ àti ṣe gbogbo ètùtù àti ìlànà oyè jíjẹ àròparé àti Ìlọ́rọ̀-Èkìtì kò dára. Ìdí nìyí tí adájọ́ fi ní kí wọ́n gba adé orí ọba Olúgbèsóyè. Bákan náà ni adájọ́ ní láti ìsinyìí lọ kí ó yéé pe ara rẹ̀ lọ́ba olúìlọ́rọ̀ ti Ìlọ́rọ̀-Èkìtì mọ́. Ṣùgbọ́n agbẹjọ́rò afẹ̀sùnkàn Owóṣeni Àjàyí ní àwọn ti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn, wọn kò tíì fi ọjọ́ sí ìgbẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fi ìbẹ̀rù wọn hàn lórí ibú omi tí wọ́n yọ̀ǹda láti Ọ̀yán Dam, bí wọ́n ti ní gbogbo ìgbésẹ̀ tí ó tọ́ ni àwọn ti ń gbé láti bójútó ìṣòro yìí. Kọmíṣánná fún agbègbè àti ìsun omi Tòkunbọ̀ Wahab níbi tí ó ti ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé lẹ́yìn tí àwọn ṣe àbẹ̀wò sí gbogbo agbègbè tí omi ti nípa ni àwọn ké sí àwọn tí ó nílé ní agbègbè yìí kí wọ́n yẹra lọ sí apá òkè. Wọ́n ní àwọn rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tí ó wà ní agbègbè bíi Ajégúnlẹ̀, Ìtọ́wọ́lú àti àwọn tí ilé wọn bọ́ sí ọwọ́ ìsàlẹ̀ kí wọ́n tètè bọ́ sí apá òkè. Bí ó tilẹ̀ jẹ́ wípé èyí kò rọrùn, ṣùgbọ́n ẹ̀mí ṣe pàtàkì nítorí wọ́n ṣe àkíyèsí wípé ọ̀pọ̀ ilé tí ó wà ní Ìtọ́wọ́lú ni wọ́n kọ́ sójú àgbàrá tí ó já sí odò Ògùn. Bẹ́ẹ̀ omi kò lè yàgò fún èèyàn, èèyàn ló máa yàgò fún omi nítorí omi kò ṣeé dí lọ́wọ́. Kọmíṣánná ṣàlàyé wípé mínísítírì wọn ti ń ṣe ìtanijí lórí ìyọ̀ǹda omi láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn bí wọ́n ti rọ àwọn olùgbé kí wọ́n má fi àlàáfíà wọn tàfàlà. Ó fi kún un wípé ìjọba ti gbé iṣẹ́ fún àwọn tí yóò gbẹ́ kòtò ìdaminù kí àdínkù lè bá ìṣòro tí ó ṣeé ṣe kí ẹ̀kún omi dá sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Adarí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ kan, Comrade Akíntẹ́yẹ Babátúndé ti kí mínísítà Benu Olúbùnmi Túnjí-Òjó kú oríire lórí bí ó ṣe mórí bọ́ níbi àtúntò òṣìṣẹ́ tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ yanjú. Ó ṣe àpèjúwe ìfìdímúlẹ̀ ipò Túnjí-Òjó gẹ́gẹ́ bí àpẹẹrẹ iṣẹ́ àṣekára fún àyípadà mínísítírì rẹ̀. Nínú àtẹ̀jáde, Babátúndé tí í ṣe ààrẹ National Association of Nigerian Students (NANS) ni ó ti ṣàlàyé wípé mínísítírì abẹ́nú ti gba àyípadà lábẹ́ ìṣèjọba Túnjí-Òjó. Ó ní Túnjí-Òjó ṣe àgbékalẹ̀ ètò òfin tuntun tí ó ní ipa lára ìdàgbàsókè mínísítírì. Láàárín ọdún kan ni ó palẹ̀mọ́ gbogbo àkọọ́lẹ̀ àwọn tí ó fẹ́ gba ìwé ìrìnnà tí ó tún ṣe àgbékalẹ̀ ọ̀nà mìíràn fún ọmọ orílẹ̀-èdè láti rí ìwé ìrìnnà gbà láti orílẹ̀-èdè tí wọ́n bá wà. Èyí ti mú ìrọ̀rùn bá ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè. Babátúndé ní àtúpalẹ̀ òfin rẹ̀ ṣe àtúnṣe gbogbo kùdìẹ̀kudiẹ tí ó mú dúró gẹ́gẹ́ bí àwòkọ́ṣe.
Lára rẹ̀ ni ọgbà ìwà àtúnṣe tí ó kúrò ní ọgbà ẹ̀wọ̀n bọ́ sí ọgbà ìwà àtúnṣe láti pèsè ìrètí fún ìgbé ayé ìrọ̀rùn lọ́jọ́ iwájú fún àwọn tí ó nílò rẹ̀ jù. Ìdí nìyí tí òun gẹ́gẹ́ bí aṣojú gbogbo ọmọ ẹgbẹ́ NANS ṣe gbóríyìn fún àṣeyọrí rẹ̀ bí wọ́n ti fi ìgbẹ́kẹ̀lé wọn hàn nínú rẹ̀ wípé yóò tẹ̀síwájú àti máa pa orílẹ̀-èdè mọ́ fún àṣeyọrí. Wọ́n ní àwọn dúró tì í bí ó ṣe ń tẹ̀síwájú láti darí pẹ̀lú àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Dámiláre Odùnúgà tí gbogbo ènìyàn mọ̀ sí Dáre Melody ti pàdánù ìyàwó rẹ̀. Àfihàn ikú Adédoyin Odùnúgà yìí wáyé nínú àtẹ̀jáde tí Dáre Melody fi sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram lálẹ́ àná Ọjọ́bọ̀, níbi tí ó ti fi ìbànújẹ́ rẹ̀ hàn. Òwúrọ̀ àná ni DM Multimedia, iléeṣẹ́ tí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú Dáre Melody, ti kọ́kọ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí ikú Adédoyin Odùnúgà tí ó wáyé lówùúrọ̀ àná ọjọ́ 24 oṣù kẹwàá ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.